ààyè tí Ọlọ́run fi oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀, ipò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́rìí. Nínú ìlú kọ̀ọ̀kan a ní àwọn kan gẹ́gẹ́ bí olórí, a sì ní àwọn kan gẹ́gẹ́ bí àwọn baálẹ̀ níletò kọ̀ọ̀kan. Ṣùgbọ́n níbi tí ayé dé lóde òní, ibì kan nǹkan kan ló ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí bàbá wa Yasatar tó ń fẹ́ bá a dá sí. Gbogbo wa pátá la ti ń gbọ́ nípa ẹ̀, ṣùgbọ́n bàbá náà ò gbọ́dọ̀ ṣaláì má dá sí toró ti ń kàn wá. Ọ̀rọ̀ tó bá ti kan àfáà kan tó ti kàn máàmù kan, ó ti kan gbogbo àfáà pátápátá nìyẹn. Ṣùgbọ́n bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ Yasatar, ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ ìmáàmù nínú ìlú? Alhamdulillahi rabbil alamin, wassalatu wassalamu ala man la nabiyya ba'da, ashraf khalqillah sayyidina maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Ìkẹ́ Ọlọ́run tó pọ̀ tí ò ní tán nígbà kan kó máa bá òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. máa bá gbogbo àwọn sàhábà lápapọ̀, gbogbo àwọn ni Ọlọ́run, àwọn ìmáàmù wa mẹ́rẹ̀ẹ̀rin, ìmáàmù Málíkì, ìmáàmù Ṣáfi'í, ìmáàmù Ahmad bin Hanbali, ìmáàmù Abi Hanifa, lọ́mọ sábà ṣàlékún ìkẹ́gẹ́ gbogbo wọn. Wọ́n á kẹ́ gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní mímọ̀ látọ̀tọ̀ Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilori, ala Sheikh Al-Ilori, ridallahi al-ghafur, ma'al ghufrani dawman wa mutali surur. Lọ́wọ́ bá ṣàlékún ìkẹ́gẹ́ wọn. Wọ́n ṣe dáadáa fún wa púpọ̀. Àwọn wọ́n mú wa kúrò ní ipò àìmọ̀ tí wọ́n sọ wá di onímọ̀. Wọ́n bọ́ aṣọ àbùkù kúrò lára wa, wọ́n sọ wá di oníyì. Wọ́n gbé àga wa kúrò lẹ́yìn, wọ́n bá gbé síwájú pẹ̀lú ogún tí wọ́n fún wa mọ́tàwọn bàbá wa mú wa lọ gbà lọ́dọ̀ wọn. Wa olóore wa púpọ̀ ni wọ́n ṣe àwọn tí wọ́n bí wa lóore, wọ́n ṣe ìlú wa lóore. Sheikh Adam Abdullahi Al-Ilori, wọ́n ṣe àwọn tí wọ́n bí wa lóore, wọ́n ṣe ìlú wa lóore, wọ́n ṣe àwọn náà fúnra wa lóore. Wọ́n jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ẹni ńlá, ẹni abiyì láàrin àwùjọ, wọ́n jẹ́ kí wọ́n lè fà wá mọ́ra. Kò sí tí wọ́n ń fà mọ́ra lára wa tó ju ogun tí Ádámù lọ. Bẹ́ẹ̀ náà ni àlékún ìkẹ́gẹ́ fún bàbá Sheikh Salihuddin Al-Arif Samadani Ṣẹ̀yẹ. Àwọn ni àwọn tí wọ́n gbé wá rí ogún yìí lára wọn, wọ́n tó tọpasẹ̀ pé ẹ jẹ́ ká mú ọmọ lọ́wọ́ fún Sheikh Ádámù. Àwọn náà fẹ́ rí ogún tá a rí lára àfáà wa, afẹ́ lára àwọn ọmọ wa. Wọ́n pa àlùbáríkà bá ṣé òṣèré bẹ́ẹ̀ lóhun fún abẹ́kọ́lọ́ jẹ́ àlọ́rí kábọ̀ rí lọ́mọṣẹ́ àbáṣà àlékún ìkẹ́gẹ́ àwọn náà. Mawlana Sheikh Habiballah Adam Abdullahi Al-Ilori, àlùfáà mi tí Ọlọ́run lò fún wa, tí a fi rí gbogbo kíní wọ̀nyí ṣàjọ, tí bàbá wa Sheikh Salihuddin tí wọn kábàámọ̀, Mawlana Sheikh Musaddiq tí wọ́n bí wa tí wọn kábàámọ̀, Mawlana Sheikh Adam tí wọ́n fún wa lọ fún táwọn náà dunnú wípé ọmọ tí wọ́n mú fún mi ó tún wá padà sílé wọn, kódà ju bí àwọn tí wọ́n bí gan ṣe lérò lọ. Lálùbáríkà àti sábàbí Mawlana Sheikh Muhammad Habiballah Adam Abdullahi Al-Ilori ni a máa sọ gbogbo gbà pé bí mo bá wáyé nígbà ẹgbẹ̀je, bí mo tún wáyé o nígbà ẹgbẹ̀fà, àlàtọ̀ǹda Habibu ni ó tún mi kọ́ ní kéwú. Lọ́wọ́ ṣàlékún bá mi ṣàlékún ẹ̀mí gbọ́n láfíà fún wọn. Mo wá kí bàbá wa Imam gbogbo ìlú Ẹ̀gbá, Fadilatu Sheikh Muhammad Sa'adullah Bangola àti gbogbo àwọn League of Imams and Alfas lẹ́gbàá lápapọ̀. Bàbá Imam Lówu ni, Imam Lókè Ọ̀nà ni, Imam ní Gbàgùrà ni, Imam ní Bàrẹ̀, Imam ní Jáyè àti gbogbo àwọn àlùfáà wa níbẹ̀, àfáà gbogbo Ẹ̀gbá ní, olórí láti gbogbo Ẹ̀gbá ní. Bàbá wa Wakilul Muslimin Sheikh Muhammad Eskil Muhammad Al-Awwal àti bàbá wa Khalifatul Khulafa gbogbo tí ń jẹ́ Tìjàníyà nílẹ̀ Yorùbá, Fadilatu Sheikh Muhammad Thalis Alawi Adénẹ́kan mo kí wọn. Mo kí bàbá wa tí wọ́n jẹ́ àlefa gbogbo Kàdìríyà lógùn state, tí wọ́n jẹ́ ọmọ Abẹ́òkúta náà bákan náà, Fadilatu Sheikh Muhammad Abdulaziz Sami Allah ọlọ́ngbọ́. Bẹ́ẹ̀ náà la lè gbẹ̀gbẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ olórí gbogbo Asmaratul Mu'minin ní Ogun State, bàbá wa Sheikh Muhammad Ọlọ́lá púpọ̀. Gbogbo àwọn àfáà ni wọ́n lẹ́tọ̀ọ́ kíkí tá a máa kí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àsìkò ipò tí ìmáàmù dì mú, òun náà ni man yatawalla bi umuril muslimina fi dinihim wa dunyahum ala wajhi shari'atillah. Ó lẹ́ni tí ó dúró ní ipò ẹni tí ó máa darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí nípa ọ̀rọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rí Ọlọ́run sìn. Òun náà ni àwọn mùsùlùmí ó máa kọ́ṣe láti sin Ọlọ́run ọba wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ńlá Ànábì wa Muhammad ṣe fẹ́. Lórí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ sọ̀rọ̀ nípa ìrun fún wa, ó ní sallu kama ra'aytumuni usalli, ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kí. So àwọn táwa wá ti rí Ànábì mọ́, àwọn tí wọ́n jogún Ànábì tí wọ́n sọ fún wa pé al-ulama warathatul anbiya, àwọn àfáà tí wọ́n jogún àwọn Ànábì, àwọn olókùn tá a máa rí tí ó máa ṣe déédéé pé à ń rí Ànábì wa Muhammad. Ẹni tí ó wá dúró tí ó máa darí ọ̀rọ̀ àwọn mùsùlùmí, tí ó máa kọ́ wọn mọ̀ ṣe, tí ò ní dà wọ́n nù, òun náà ni ìmáàmù. Gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn pátápátá ọ̀dọ̀ ẹ̀ láti máa kọ́ṣe ẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé pàtàkì tá a wá ṣe láyé tọ́lọ́run sọ fún wa pé ma khalaqtul jinna wal insa illa liya'budun. Mi ò dá èèyàn àtàlẹ̀jànú fún nǹkan kan lásán o, àfi pé ká máa sìn mí. tó bá yẹ pé ntọ́lọ́ nítorí ẹ̀dá ni pé ká máa sìn wọn àjásí pé ipò táwọn ìmáàmù dì mú nú ayé ipò tó ṣe pàtàkì ni
torí àwọn ni wọ́n gàtà gẹ́gẹ́ bí àrólé àti aṣojú Ọlọ́run lórí ọ̀rọ̀ àwọn èèyàn àwọn mùsùlùmí lápapọ̀ báwo ni wọ́n ṣe fẹ́ rí Ọlọ́run sìn dáadáa tí ìmáàmù bá ti jẹ́ onídéédé gbogbo ẹni tó fẹ́ darí ẹ̀ náà jẹ́ déédé tí ìmáàmù bá ti ṣe àṣìṣe gbogbo ẹni tó ń darí ẹ̀ náà wọ́n ti di aláṣìṣe nìyẹn ìyẹn ni wípé ẹni tí ò ní dà wá nù tí ò ní da ọkọ̀ wa nù tí ó kó wa déwájú Ọlọ́run òun lẹni tí wọ́n ń pè ní ìmáàmù. Kíni kan ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìyá Sàtàrù. Alhamdulillah. Wọ́n mọ̀ pé iná àti rí. Fọ́nrán yẹn kọ́kọ́ lọ káàkiri pé báwo ni mọ́mù ṣe máa kú òǹlù tí ò ní dágbére fọ́ba gbogbo ẹ̀ di rọ̀tì. Àwọn ará Ògbómọ̀ṣọ́ yẹn náà sọ pé ọba tó sọ pé ìmáàmù ṣẹ̀mú yìí náà ṣe bí pásítọ̀ kan náà wá ṣàdúrà fọ́ba ó ṣe jẹ́ tẹlẹ́sìn mùsùlùmí. Bàbá kí lẹ rí sáwọn ọ̀rọ̀ yìí ní pàtàkì tó tiẹ̀ tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Alhamdulillah Rabbil Alamin tí a bá fojú inú wò tí kì í ṣe ojú ti ìbínú tàbí ojú ti ìdàdísọ́kàn bú sẹ́nìkan tó yẹ kí bọ́lọ́wọ́n bá lè kí ọlá bó ṣe gbé nǹkan ẹ̀ka ìlà fẹ́ fi wò gbogbo wọn ni wọ́n ní ààyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ ìmáàmù ní ààyè tiẹ̀ tó dì mú lọ́tọ̀ ọba ní ààyè tiẹ̀ tó dì mú lọ́tọ̀ ṣùgbọ́n tá a bá ní fi àbọ̀ sísí tá a bá pélé Yorùbá la bá wà ọba ló ní ìlú ẹ̀ o ọba ló ní ìlú ẹ̀ wọ́n jẹ́ pé ilẹ̀ Yorùbá la bá fẹ́ wà o Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá Masha Allah tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá ọba ló ní ìlú ẹ̀ kódà tá a bá kúkú nílẹ̀ Yorùbá tá a padà délé Haúsá gbogbo tó ń jẹ́ àfa ránkàdédè ni wọ́n ṣe fọ́ba wọn so tí a bá ní fi ìfẹ́ inú àti ẹ̀tanú bọnú ẹ̀ àyè táwọn bá dì mú àyè tó lágbára ni torí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam zillu llahi fil ard ibòjì Ọlọ́run lórí ilẹ̀ ló pe àwọn bá ó ní wọn ò ṣe é kàn lábùkù ẹni tó bá ti kàn án lábùkù ọba tó fi wọ́n síbẹ̀ ló ń kàn lábùkù kódà àwọn gan ni ulul amri Ọlọ́run ní àti Allah òun fẹ́ kẹ́ tẹ̀lé òfin òun Ọlọ́run wà àti ar-rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ láàánú Muhammad wà ulul amri minkum àwọn tí wọ́n jẹ́ aláṣẹ yín ẹ tẹ̀lé wọn tàbá fẹ́ tu lónìí á tu sáwàfà ṣùgbọ́n jọ tí àyà yẹn sọ̀kalẹ̀ gbogbo kò sí pé ìmáàmù Abáṣà kò sí pé ìmáàmù Mọ̀dínà kò sí pé ìmáàmù Yásírìbù kò sí pé ìmáàmù kíní ọba ló wà ní gbogbo àwọn ìlú yẹn níjọ́ yẹn ìmáàmù kan ló jẹ́ ìjọ tí àṣẹ àtòfin yẹn ń sọ̀kalẹ̀ àti máa jẹ mọ̀fásírù ìlú kan níjọ́ yẹn àti máa jẹ mùfútí ìlú kan níjọ́ yẹn àti máa jẹ ìmáàmù ìlú kan níjọ́ yẹn ó ní déètì àti ọjọ́ tí ìtàn ìmáàmù bẹ̀rẹ̀ nínú ìlú ṣùgbọ́n ọba ẹni tó ti bẹ̀rẹ̀ láti jọ́ tọ́lọ́run ti dá ayé ẹ̀ tí gbogbo kálukú yàn pé ẹ máa darí wa ṣebí ìdájọ́ ń bẹ fáwọn tí wọ́n ti kọ́kọ́ lo ayé kó tó di pé ẹ̀sìn dé ẹni tí wọ́n dẹ̀ máa bi léèrè báwọn ni wọ́n ṣe darí ìlú wọn náà lọ́ba wọn nínú tí wọ́n dẹ̀ máa bi ọba léèrè ike báwo ló ṣe ṣe sí òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn nínú ìlú ẹ̀ tí a bá ní sọ àsọgbanu wọ́n máa bi ọba gan léèrè nípa ọ̀rọ̀ ìmáàmù tó bá jẹ lásìkò tiẹ̀ nítorí pé bí ẹ̀sìn ṣe rí kí ọba yẹn tó débẹ̀ ayé rí wọ́n kíyèsí ẹ̀ ọba tó ní náà ó dẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ṣe rí nígbà tó ọba yẹn débẹ̀ ayé ò ní gbàgbé ọba tó rán ọba tó ní àwọn èèyàn náà ò ní gbàgbé ẹ̀ kí ni ọba yẹn rí ṣe kí lójúṣe ọba yẹn nígbà tí ó débẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn ní pàtàkì nítorí pé ọba tí wọ́n sọ pé ọba ó fẹ́ ṣe nípa ọ̀rọ̀ gbogbo àwọn tó wà ní abẹ́ àkóso ẹ̀ ó fẹ́ máa sọ̀rọ̀ ìdájọ́ lé wọn lórí ìdájọ́ tó fẹ́ ṣe lé wọn lórí yẹn òun kàn máa rántí pé gbogbo tó wà lábẹ́ òun pátá òun ni wọ́n máa fóun ní ọ̀wọ̀ gbogbo tó wà lábẹ́ òun pátá ni wọ́n máa tẹríba fóun gbogbo tó wà lábẹ́ òun pátá òun ni wọ́n sì máa wá àánú wọ́n máa tẹ́ ọ̀rọ̀ bá fẹ́ dàrú mọ́ wọn lójú tí ìdájọ́ bá ti ṣẹlẹ̀ pé ẹ jẹ́ adájọ́ báyìí ọ̀dọ̀ wọn ni wọ́n máa wá ṣùgbọ́n òun máa rántí ẹnìkan ṣo tó ṣe pé ọlá rẹ̀ borí gbogbo ọlá òun náà ni wọ́n pè ní Ọlọ́run ẹnìyẹn nìkan ṣo lòun ó máa bẹ̀rẹ̀ fún ní ó fi dá sí pé ọba kò ní jẹ́ ẹni tá a máa rí fín tó bá ti dá ìwọ̀ ọba kan ṣoṣo tó ní gbogbo ayé yẹn mọ̀ ọba ò kì í ṣe ẹni tá a gbọ́dọ̀ rí fín tóun bá ti dá ìwọ̀ ẹnìkan ṣo tó ní gbogbo ayé mọ̀ tá ní ìwọ̀ yẹn òun náà lọ́lọ́run àwọn akọ́lá máa jọ́jì ọba pé kì í ṣe ẹni Ọlọ́run àwọn akọ́lá sọ pé ọba kan kì í ṣe mùsùlùmí àwọn akọ́lá sọ pé ọba kan ẹlẹ́sìn kan ni Allahu ya'lam tó bá yẹ kó ló sọ bẹ́ẹ̀ fún wa náà Al-Qur'an Allahu ya'lam haythu yaj'al risalatahu ó lóun lòun mọ bí tóun máa ń gbé ọ̀rọ̀ òun kà òun lòun mọ ẹni tóun fẹ́ rán níṣẹ́ ìyẹn kì í ṣe pé nìkan ló máa sọ pé ẹni báyìí ní kí n rán níṣẹ́ ohun wàá ká sọ pé Ọlọ́run rán lágbájá ṣùgbọ́n Ọlọ́run ló mọ ẹni tó fẹ́ gbà sílẹ̀ nu pé mo fẹ́ rán nu wa tòótọ́ lọ́n bá ti wá yan ọba kan tó jẹ́ aláṣẹ fún gbogbo wa pátápátá ká gbà pé ọba gbogbo wa ni ẹ ní rí àáfàá kan láyé ẹ dẹ̀ ní rí ìmáàmù kan láyé kẹ wá rí kó tàpá sófin ọba kò ṣẹlẹ̀ rí kò dẹ̀ ní ṣẹlẹ̀ kò tí ì ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ kódà táwọn èèyàn rò pé àwọn gbọ́ pé ọba kan àáfàá kan tàpá sófin ọba
àfáà kan sọ̀rọ̀ sí ọba ó ta òfin ọba lójú yẹn kò ṣẹlẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ èmi ò gbàgbọ́ pé ó máa ṣẹlẹ̀ èmi ò dẹ̀ gbàgbọ́ pé ó ti ṣẹlẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé kò ní ṣẹlẹ̀ nítorí pé n ta kà nínú tírà wa ni wípé àti Allah wà àti ar-Rasul inú mi dùn pé social media ni à ń ti sọ̀rọ̀ tí gbogbo ayé ń gbọ́ so gbogbo kálukú náà ló dẹ̀ mọ sábàbù nùsùl gbogbo àyà kálukú ló dẹ̀ mọ èyí tó jẹ́ Ọlọ́run bá fi sọ̀rọ̀ fún gbogbo wa pátápátá kó lè bá jẹ́ àǹfààní fún gbogbo àwọn èèyàn ṣùgbọ́n wọ́n dájú ẹ̀kọ́ ìran kan ni kálukú náà ló dẹ̀ mọ́ nínú ìdájọ́ ẹ̀sìn wa èyí tó ṣe pé ìran tí wọ́n dájú ẹ̀kọ́ nìkan ló ní ọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa àyà eléyìí ó ń jẹ́ ká mọ̀ wípé ká tẹ̀lé Ọlọ́run ká tẹ̀lé òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad bẹ́ẹ̀ náà ni ká tẹ̀lé àwọn aláṣẹ wa àwa la máa lo tàwíl ní ìran bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé ó dá àwọn àfáà náà ulul amri tá a bá fẹ́ sọ nípa ulul amri gangan àwọn lọ́balọ́ba Ọlọ́run dárúkọ mẹ́ nítorí pé ó sọ fún Ànábì wa Muhammad Ànábì wa Sulaiman alayhi salatu wa salam pé innal muluk àwọn tí wọ́n ń pè lọ́balọ́ba yẹn idha dakalu qaryatan kódà wọ́n nù Ànábì Sulaiman bó ti já Ànábì Ọlọ́run tó ni ó ń ṣẹ́ẹ̀kì ẹ̀ ń bẹ̀ ni pé àwọn lọ́balọ́ba alayka bil muluk ó dọwọ́ rẹ pẹ̀lú àwọn lọ́balọ́ba o èmi gbogbo tí mo gbélé ẹ lọ́wọ́ ó ju ti gbogbo ayé lọ ṣùgbọ́n tó bá fẹ́ ríṣẹ́ yẹn jẹ́ wàá jẹ lára àwọn lọ́balọ́ba yẹn bẹ̀ ni wàá ti rí òfin Ọlọ́run ba àti ìmọ́lẹ̀ tí mo gbélé ẹ lọ́wọ́ tàn káàkiri gbogbo ayé wọ́n wá ní innal muluk torí pé àwọn lọ́balọ́ba tí mo ń sọ fún yẹn idha dakalu qaryatan kò síbi tí wọ́n wọ̀ afsadu wọn máa ba bẹ́ẹ̀ jẹ́ ni kì í ṣe pé wọ́n ba bẹ́ẹ̀ jẹ́ kò sí tí wọ́n fẹ́ tẹ̀ tí wọ́n ò lè tẹ̀ kò sí tí wọ́n fẹ́ tì wó tí wọ́n ò lè tì wó kò sí nǹkan kan tí wọ́n fẹ́ tì tí wọ́n ò lè tì idha dakalu qaryatan afsad wa ja'alu a'izzata aliha dhillatan kò sí nǹkan kan tó tóbi lọ́dọ̀ ọba tí ò lè tẹ̀ mọ́lẹ̀ ayé ló dà báyìí táwọn bá di ẹni tí kálukú kan máa sọ̀rọ̀ sílẹ̀ ní bó bá ṣe wù wọ́n ayé lórí bẹ́ẹ̀ rírí bẹ́ẹ̀ ayé yẹn ayé lórí báyìí tó sọ èyí tó sọ àwọn àfáà tó wá di ẹni tó ṣe yí pé a gbéra wa sípò òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad tán a dẹ̀ lè sọ̀kalẹ̀ sípò Ànábì wa Muhammad a lè gùnkè lọ́bẹ̀ sípò a lè gùnkè lọ ipò Ànábì Muhammad nítorí pé ẹni tí wọ́n ń pè lánàá Muhammad yẹn ẹni tí wọ́n rán tó ti parí iṣẹ́ ni káà má jíṣẹ́ yẹn iṣẹ́ tọ́lọ̀ ti rán tó ti sọ fún pé al-yawma akmaltu lakum dinakum wa raditu lakumul islama dinan faman yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin Olúwa ní lẹ́ni o lọ́jọ́ yẹn tọ́lọ̀ ń sọ̀rọ̀ akmaltu lakum dinakum ẹnìkan ò lè mẹ́sìn kankan wá mọ́ o ẹ̀sìn kankan tí wọ́n bá tún mí nǹkan mi wá tí wọ́n á pè lórúkọ ẹ̀sìn òfò nìyẹn kì í ṣẹ̀sìn torí pé Ànábì Ìsá tó jẹ́ Jésù ti mú Christianity tiẹ̀ wá síwájú káná mọ́mọ́ tó dé Ànábì Mùsá ti mẹ́sìn tiẹ̀ wá tá a fi Àtáwórà rán àwọn ẹlẹ́sìn Yẹ̀wúdí síwájú káná mọ́mọ́ tó dé Ànábì Ibrahim ti wá Ànábì Noah ti wá Abraham ti wá Elizabeth gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn ti wá àwọn á fi àná Muhammad parí gbogbo wọn wọ́n ní al-yawma lẹ́yìn tí wọ́n ti wáyò akmaltu lakum dinakum ẹni pé kò sọ pé dinaka pẹ́sìn ti ẹnìkan ẹ̀sìn gbogbo yín ó lò ní plural gbogbo yín pátápátá tẹ́ ẹ ti mú wáyẹn mo wá pé ẹ̀sìn yẹn lónìí mo sílì ẹ̀ pẹ́sìn kankan tó ní wá mọ́ wọ́n mọ̀ yabtaghi ghayra al-islami dinan ẹnikẹ́ni tó bá tún wá lọ sin ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn Islam tá a bá dẹ̀ fẹ́ tójú bọ́ tí wọ́n pè lẹ́sìn Islam kìí ṣe ntẹ́lùmí dáàdì sọ́kùn ẹ̀yẹn ni wọ́n wí ntọ́ ń pè máàna Islam òun náà ni pé ẹni tó bá tún ṣe ẹ̀sìn míì tẹ́sìn yẹn ò bá ti túmọ̀ àlàáfíà ẹnikẹ́ni tó bá tún ṣe ẹ̀sìn míì tí ẹ̀sìn yẹn ò bá ti tafà sí àlàáfíà tó yẹ pé ẹ̀sìn yẹn ń tafà sí ìdànkanrú ìbànkanjẹ́ ìfọ́n tí wọ́n ti tò ìdán tí wọ́n ti tòrú tẹ́sìn yẹn bá ti lọ tafà síbẹ̀ falan yuqbala minhu ẹ̀wọ̀n lọ́wọ́ ọba tó mọ̀ lọ́sọ dáadáa Allahu akbar ó ní kò sí bẹ́ẹ̀ nìyẹn ṣe lè sìn mí dáadáa tó tẹ́sìn ẹ̀yẹn ò bá ti tafà lọ́bí àlàáfíà la yuqbala minhu èmi Ọlọ́run ní yẹ̀wò lọ́wọ́ ẹ̀ wa huwa ẹnìyẹn nìkan ẹ̀wọ̀n Ọlọ́run kò ní fi ìyà ẹlòmíì jẹ tẹlòmíì wa huwa wálé ẹnìyẹn nìkan o fil akhirati minal khasirin tó bá ti di ọjọ́ gbèdé al-qiyamah lọ́jọ́ gbèdé al-qiyamah lọ́dọ̀ èmi Ọlọ́run minal khasirina ẹ̀yin ó máa lérò pé ẹni yẹn máa wà ní ẹni tí máa wẹ́kọ̀mù tí máa kíkà bọ̀ ṣùgbọ́n ẹni òfò ni máa gbé dìde sí ìyẹn ni wípé àwọn ọba àyè tó tóbi lọ́lọ́run fi wọ́n sí ọba tó dẹ̀ ni wọ́n tó fi wọ́n síbẹ̀ yẹn ó yé kó tó ṣe wọ́n bẹ́ẹ̀ wọ́n ní àyè lọ́dọ̀ Ọlọ́run kéèyàn kan má sọ pé ọba ò láyè lọ́dọ̀ Ọlọ́run rárá àyè tó dẹ̀ tóbi ni wọ́n ní lọ́dọ̀ Ọlọ́run Imam
ó ní ààyè lọ́dọ̀ Ọlọ́run, ààyè tó ga níbi ọ̀rọ̀ ẹ̀sìn lọ́lọ́run fi ìmáàmù sí. Tí a bá ní tanra wa jẹ, Nàìjíríà láwa yìí, àwọn kan kéré sí ọba tí wọ́n wà lábẹ́ àṣẹ àtàsíà ọba, tó ti pé ìmáàmù tá a bá rí wọn àbí àáfàá tó bá rí wọn yóò fún wọn lọ́wọ́ wọn bí àwọn ìjọba tó ní ọdún tán fẹ́ lò. ẹni tó bá ti lè mú wa tá a lè fún ìjọba lọ́wọ́ ẹ̀, kí ló fẹ́ mú wa má fún ọba lọ́wọ́ ẹ̀? ṣáà lè sọ pé gọ́vùnà wa kì í ṣe mùsùlùmí ká má fún lọ́wọ́ ẹ̀, kí ẹ̀ má jẹ yán ẹ̀ níṣu. agbára tí gọ́vùnà dẹ̀ ní nígbà tó fi wà ń bẹ̀ ni, tó bá ti sọ̀kalẹ̀ tó ti di tàná, agbára yẹn ti kú. ó dijọ́ tó bá kú kágbára tó gbọ́ lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. tó ọba ní ààyè tó pọ̀ tí gbogbo wa gbọ́dọ̀ fi làákàyè tí òun fi ní máa sọ̀kò ọ̀rọ̀ tí ò dá sí àwọn mùsùlùmí pé ẹ̀rí pé gbogbo kíní wọ̀nyí àwọn ẹlẹ́sìn kejì náà ní ọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n wọ́n dákẹ́, wọ́n dàbí ìgbà tí wọ́n fẹ́ mọ̀ pé ẹ̀jẹ̀ káwọn mùsùlùmí ká bá wọn ṣe fẹ́ ṣera wọn. gbogbo kálukú ló dẹ̀ mọ̀ pé tó tóbi làwọn mùsùlùmí gbé dání, ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà wa tọ́lọ̀ ń gbọ́n, tí wọ́n ní làákàyè, tí wọ́n ní mímọ̀, wọn kì í sábà tètè sọ̀rọ̀ sírú nǹkan báyìí. Kí ló fà á ni wípé wọ́n máa wò pé ntànàbí wa Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa ni wípé min husni islami al-mar'i tarkuhu ma la ya'ni. nínú tá fi mọ̀ pé ẹ̀sìn tọ́lọ́ àná Muhammad ló ń ṣe tẹ́sìn ó fi máa tọ́ka àlàáfíà lójú àwọn èèyàn tí èṣe mùsùlùmí gan, òun náà ni kó fi ẹni tí ò kàn ẹ́ lọ́wọ́ kàn ẹ́ lẹ́sẹ̀ sílẹ̀, ṣùgbọ́n tó bá ti wá kàn ẹ́ àfi kó dá sí. èmi sọ̀rọ̀ social media lẹ́yìn ká ṣe wá sí kí wọ́n gbé bẹ́ẹ̀, ṣùgbọ́n aláǹfààní láti jáde sílé ìkí ló fà á. èyí tẹ́ ń jáde sí yẹn sọ tìlú Ògbómọ̀ṣọ́. láti jáde sí ti ọ̀rọ̀ bàbá ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́, torí pé kò sí bọ̀dá ìmáàmù. wẹ́nkẹ́ni tó bá ti jẹ ìmáàmù ti di bàbá, kódà kó jẹ́ pé ó kéré sí ẹ lọ́jọ́ orí, kódà kó kéré sí ẹ lọ́lá, kódà kó kéré sí ẹ nípò, tó bá ti di ìmáàmù ó ti di bàbá ìmáàmù. torí pé nínú oyè méjì tọ́ba àlékè ọlá tó ṣàlẹ́ṣà yàtọ̀ sí gbogbo oyè tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ pé àgbọ̀ rí, òun náà ni khalifa àti imam. ó dẹ̀ sọ binasi sọ̀rí fil Qur'an nínú àwọn àyà tí ó tó yanrantí tó clear nínú al-Qur'an fún wa, ìníjà ìlúka linnasi imaman, bí tó ti sọ̀rọ̀ imamu nìyẹn, ìníjà ìlú fil ardi khalifatan. táwa náà bá kíyèsí àti bá jẹ́ àfáàní wa, a rí pé ìníjà ìlú fil ardi khalifatan, mo fi ọba ni wọ́n máa lo àlífà fún ọba, mo gbé ọba kalẹ̀ sórí ilẹ̀, gbogbo ilẹ̀ àti gbogbo tó wà nínú ẹ̀. ẹni pé àwọn Yorùbá mọ ọ̀rọ̀ sọ gan, wọ́n ní ọba ba lé ilé, ọba ba lé oko, ó ba lórí ohun gbogbo. torí pé dọ́tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ yẹn, ìníjà ìlú ń filẹ̀ àrídì khalifatan ló sọ, kò sọ pé fẹ́ èèyàn nìkan. kódà ń tó fojú rí ọba balẹ̀. ìgbà tí ọba di ayé ọba àwọn tí ayé ìsìn ni agbára ọba ń fúyẹ́. níjọ́ táwọn ọba gan tí wọ́n ń ṣe pé tàbá rí mọ́kọ́, tó pé ẹni tí ó tẹ̀rí sí ó gbọ́dọ̀ òru dáadáa, tí wọ́n ń jẹ ọba, tí àwọn tọ́lọ̀ ń kó àṣẹ agbára lé lọ́wọ́ gan, tí wọ́n bá ń bá èèyàn jà, wọ́n lọ bá ọba páwọn là ń bá lágbájá jà. tí ọba bá sọ fún wọn pé ó dá, mo ní kẹ́ gbẹ́sẹ̀ kú bẹ̀ wọ́n gbé kú. ṣùgbọ́n àwa tòní gan ò rí kọ̀rọ̀, àárí gbangba débi pàtàkì tó kọ̀rọ̀. ṣùgbọ́n imam ibi tọ́lọ́run ti ń sọ àṣẹ ti imam, ó ní ìní ìjà ìlú kalẹ̀ náà sí imam, mo fi ẹ́ ṣaṣáájú fún àwọn èèyàn. Ọlọ́run bá Ànábì wa Ibrahim sọ bẹ́ẹ̀, kìí ṣe pé fún gbogbo tó wà lórí ilẹ̀, àwọn èèyàn àtẹnako àti igi àtẹyẹ, ọba ló lórí gbogbo wọn. èèyàn gbọ́dọ̀ gégi nínú ìlú kó má láṣẹ ọba ń bẹ̀, a gbọ́dọ̀ bu omi odò ìlú kó má láṣẹ ọba ń bẹ̀, a gbọ́dọ̀ wọ ilẹ̀ ìlú kan ká máa wá la fẹ́ pin afẹ́ ṣe kinní kan bẹ̀ kó má láṣẹ ọba ń bẹ̀. ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ìjẹ́ èèyàn, ní tí wọ́n dẹ̀ ń pè lé èèyàn yẹn, òun lẹni tí ó ṣe tọ́lọ́run fẹ́ ká máa ṣe. Ọlọ́run ò pé ẹni tí ò dáhùn mọ̀ léèyàn, èèyàn lẹni tó fẹ́ máa ṣe tọ́lọ́run ní ká máa ṣe. Ọlọ́run wá ní ìmáàmù ẹ̀yin la ṣáájú gbogbo wọn. nítorí wá ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ bí ọjọ́ mélòó mẹ́ta kan sẹ́yìn, tí bàbá ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n wá kí bàbá wa ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá, tí bàbá ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá tí wọ́n fi ìdùnnú tí wọ́n ní sí gbogbo ọlọ́mọ kéwú, tí wọ́n ní sí gbogbo ẹni tí ó jẹ́ ogún wọn ní kéwú, gẹ́gẹ́ bí àgbà tó jogún àwọn tàná wípé ẹnikẹ́ni tó bá ti jẹ́ oníkéwú o, àwa la máa dáàbò bò kúrò níbi gbogbo nǹkan burúkú tó bá fẹ́ talé. Tí bàbá ìmáàmù wá fi ìfẹ́
tí wọ́n fi wẹ́kọ̀mù bàbá wa ìmáàmù ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọmọ wọn kódà bí wọ́n bá ṣe wà ní sáfù kan náà tó ẹnìkan ṣe àjàgbá ẹnìkan kódà bóyá bó ti wà ń bẹ̀ ṣáájú ẹni kìí ṣe pa aṣọ wípé ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wà lábẹ́ ilẹ̀ Ẹ̀gbá rárá kálukú wọn ní àyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni a sì sọ pé ilẹ̀ Ẹ̀gbá náà wà lábẹ́ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àwọn tí wọ́n ń pín ilẹ̀ Yorùbá ni wọ́n mọ bí tí kálukú tó ti jura wọn lọ ṣùgbọ́n ìmáàmù àgbà ilẹ̀ Ẹ̀gbá ìmáàmù ni ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù ni ṣùgbọ́n lọ́jọ́ orí àti ní ti títẹ̀lé ní ara rí àti lọ́mọ kí ó sí àfà àríkí bàbá ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá jẹ́ àgbà sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa ìmáàmù tí àwa ń bẹ̀ lónìí wọ́n ti wá dọ́dọ̀ wọn táwọn wá ń kí wọn tó ń wá ń fi ìdùnnú yẹn fi sọ̀rọ̀ láti máa wá fi sọ̀rọ̀ pẹ̀lú àwọn bàbá wa ọba bàbá wa ìmáàmù ilẹ̀ Ẹ̀gbá ò lè bu ọba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ó dá tá a bá wá gbà yí pé wọ́n bú wọn ni à ń sọ aláàlísàn ilẹ̀ mọ̀díl lórí ahọ́n àfáà wa àgbà ẹni tọ́lọ́ ń lò láti tún gbogbo ayé ṣe Habib al-Malayi narukuna sofa. Habib al-Malayi narukina sofa. مدير لمركزنا زلولا أنت الإمام تقود لنا لطوية الدين بصفا. Habib al-Malayi àfáà àgbà tọ́lọ́ ń lò fún gbogbo ayé láti tún gbogbo ayé ṣe ẹ rí pé tí nǹkan máa fẹ́ dàrú àfáà Ọlọ́run máa ń lò wọ́n láti yanjú ẹ̀ wọ́n pẹ̀lú àfáà tó ń da ayé rú tí àkàn bá pè wọ́n ní ọ̀dà yẹrú ẹ kíyèsí onítọ̀hún òun gangan lòbìlẹ̀ jẹ́ kò dẹ̀ ní jẹ́ orúkọ rí lọ́dọ̀ ẹni tó jẹ́ ẹni burúkú ẹ bá wo Fáráò bí Mósè ṣe jẹ́ ẹni rí lọ́dọ̀ gbogbo ayé tó orúkọ burúkú ló ń jẹ́ lọ́dọ̀ Fáráò so tí ẹnìkan bá sọ pé bàbá Mudir tó fi ahọ́n mi pè wọ́n àáfẹ́ ẹni yẹn sípò Fáráò tó kò ní lajú rí ní tó dá ní tí ò dá tó àlẹ́mì tí ẹnìkan ló ń rí so kò wá sábúrú kí gbogbo ayé pè wọ́n léèyàn rí ṣùgbọ́n tí ó jẹ́ mọ̀ fún wa ni pé ká rí ẹni tó jẹ́ èèyàn rí kóun náà máa pè wọ́n léèyàn burúkú so àti ìrẹ́ ni ire tó pè wọ́n léèyàn burúkú ó dẹ̀ dá lójú pa ànírẹ́ ni ire kó pè wọ́n báwọn so àwọn ni wọ́n jẹ́ alátúnṣe tí wọ́n nípa àwọn pé gbogbo àwọn tá a jẹ́ wọn pé ẹ jẹ́ lọ ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn kíá kò sí ọmọ mọ́ríkàsì kan tó gbọdọ̀ fi ẹnu kan èyíkéyìí nínú ọba ká ṣe wáàsí fún wọn ni gẹ́gẹ́ bí àwọn tá a jogún lọ́dọ̀ wọn ṣe máa ṣe wáàsí fún wọn nígbà tí Sheikh Adam Abdullahi Alori tó jẹ́ àfáà gbogbo wa wà láyé àwọn ọba alẹ̀ Yorùbá tí wọ́n jọ lo ìgbà Sheikh Adam polówó ẹ̀sìn lára wọn gẹ́gẹ́ bí ọba àlú Ẹdẹ ọba wa nílùú Ìlọrin ọba wa nílùú Èkó ọba wa lábẹ́kúta yìí ọba wa nìbàdàn ọba wa lọ́yọ̀ọ́ tí ìtàn sọ bí Sheikh Adam ṣe dá wà lára kálukú wọn lọ́tọ̀ọ̀tọ̀ kódà wọ ilẹ̀ Pòbẹ́ nílẹ̀ Kòtónú ní Sakété àwọn ọba tó jẹ́ ń bẹ̀ Mọ̀lára Sheikh Adam ṣe dá wà lára wọn ni wọ́n fún wọn lọ́wọ́ wọ́n pè wọ́n lọ́ba ṣùgbọ́n wọ́n bá wọn sọ̀rọ̀ Ọlọ́run èyí tí wọ́n rí mú nínú wọn sínú ojú ọ̀nà tọlọ́run àwọn yẹn fi ọmọ wọn sójú ọ̀nà tọlọ́run táwọn ọmọ wọn ti di àfáà lónìí bẹ́ẹ̀ ni bàbá Mudiru náà ṣe wá ní gbogbo anápátá ẹnikẹ́ni nínú wọn gbọ́dọ̀ fi ẹnu kan èyíkéyìí nínú ọba ẹ̀ẹ́dẹ̀ ní rí bàbá wa ìmáàmù gbogbo ilẹ̀ Ẹ̀gbá káwọn náà fi ẹnu kan ọba kankan kò ṣẹlẹ̀ rí nínú tán wọn kí wọ́n tó di ìmáàmù kò dẹ̀ ṣẹlẹ̀ nínú tán wọn náà gbà tí wọ́n di ìmáàmù ó dẹ̀ dá lójú pé wọ́n ní sọ ìsọkúsọ ṣùgbọ́n tí wọ́n abáwá gbọ́ ọ̀rọ̀ yẹn yé síbòmíì à ń tọrọ àforíjì lẹ́nu gbogbo àwa ọmọ ilẹ̀ Ẹ̀gbá gẹ́gẹ́ bí èmi náà ṣe jẹ́ kan nínú gbòógì nínú ilẹ̀ Ẹ̀gbá tọ́pọ̀lọpọ̀ ń pè mí pé ṣe bí Ẹ̀gbá lẹwà yá sàtàrù ẹ̀yin náà là ń rí nísìnyí à ń lọ Ògbómọ̀ṣọ́ lọ ṣe wá sí látàbẹ́kúta mò ń lọ Ìlọrin lọ ṣe wá sí látàbẹ́kúta mò ń lọ Èkó mò ń lọ Kòtónú mò ń lọ gbogbo káàkiri gbogbo bí kìí ṣàbẹ́kúta nìkan láti fẹ́ jíṣẹ́ Ọlọ́run báwo la ṣe wá lajúlẹ̀ tí àwọ̀ máa wà láàrin Ẹ̀gbá àti Ògbómọ̀ṣọ́ ẹlòmíì lè lajúlẹ̀ nígbà tó wọ́n ní lọ bí kankan tiẹ̀ ṣùgbọ́n àwa táwọn pé a lè má jáde lọ gbogbo bí a lè gbẹ́kòtò lẹ̀ sílùú onílùú dira wa a dẹ̀ lè lé omi gbóná lẹ̀ sílẹ̀ dira wa gẹ́gẹ́ bíi pé ìlú Ẹ̀gbá ìlú tó máa ń gba gbogbo nǹkan ni kìí ṣe ìlú tó máa ń ta gbogbo nǹkan dànù. Inshallah. àwọn náà lẹ ti gbọ́ látẹnu bàbá wa Ìyá Sàtàr nípa ohun tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin onílàákàyè àti ọ̀jọ̀gbọ́n náà sì ti bá wa rí bàbá bọ́lá fẹ́ gúnlẹ̀ gbogbo ẹ̀ sí báyìí. Alhamdulillahi rabbil alamin òun ni wípé bàbá wa Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ Olúwa bá wa ṣàlékún ẹ̀mí gígùn àlàáfíà ara wọn bá wa ṣe dáadáa fún wọn má da ìjọba náà rú mọ́ wọn lọ́wọ́ kò sẹ́ni tí ẹnu ẹ̀ gbà láti sọ pé òun fẹ́ dá ọba kúnlẹ̀
ẹ̀yà kúnlẹ̀ àfẹ́ báyìí sọ̀rọ̀ ẹ̀yà kúnlẹ̀ wàá sọ nǹkan báyìí ẹnu ẹnikẹ́ni ò gbà tó bá wọn ọba ní kó kúnlẹ̀ fẹ́ni tó bá wọn sòkò wá sẹ́nìkan tá a rí tó bá kúnlẹ̀ fún tó yẹ pé ẹnìyẹn ló sọ pé kúnlẹ̀ fún mi òun ló mọ tó gbé òun tóun fi kúnlẹ̀ ẹnìyẹn sọ̀kalẹ̀ kúrò nípò ọba nígbà yẹn ó sọ̀kalẹ̀ sí ipò ìjé èèyàn ló jẹ́ kúnlẹ̀ fẹ́ni yẹn tó bá ti padà sí ipò ọba ẹni tẹ́nìyẹn kúnlẹ̀ fún gan máa dọ̀bálẹ̀ fún ni so ẹ̀kọ́ ni bàbá yẹn ní tó fi ṣe bẹ́ẹ̀ so káwá ṣe máa gbé pé ó kúnlẹ̀ fún ẹnìkan èmi ò ní lárúkọ ẹnìkan kò kúnlẹ̀ fẹ́nìkan no ó sọra ẹ̀ kalẹ̀ ibi tó mọ̀ pé ó ga lọ́dọ̀ òun ibi tó bá ga lọ́dọ̀ yẹn sọra ẹ̀ kalẹ̀ ńbẹ̀ ni ibi tó ga lọ́dọ̀ ẹ̀ ibẹ̀ ló ti kúnlẹ̀ òun so tó bá padà sí ipò ọba padà ẹni tó kúnlẹ̀ fún yẹn náà á dọ̀bálẹ̀ fóun náà padà so á bẹ̀ bàbá wa Ṣọ̀ún ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ wípé kán fi ojú àánú wo ọ̀rọ̀ yẹn kán dẹ̀ nígbàgbọ́ wípé bàbá wa Mudirul Markaz wọn ò ní product kan èyí tó máa da nǹkan rú èyíkéyìí inú product wọn ntún máa tún nǹkan ṣe ni gẹ́gẹ́ báwọn náà dẹ̀ ṣe mọ̀tẹ́ bá ka ìtàn bàbá wa Sheikh Adam àti gbogbo tó jáde lára wọn ẹ rí i pé atúnlùṣe lọ́lọ́run ṣe gbogbo wa kò sẹ́nìkan nù wa tọ́lọ́run lò lẹ́ni tí ó máa bàlújẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa Ìmáàmù Lẹ́gbà abiyamọ dẹ̀ ni wọ́n tí wọ́n bá ń wòyàn lọ́ọ̀kan ó lè má dàmọ̀ abiyamọ tó ṣe wípé wọ́n jẹ́ kí àyè gba gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó kéwú lásìkò ìgbà tí wọ́n débi ìjọba ìmáàmù tiwọn wọ́n fàyè gba ọ̀pọ̀lọpọ̀ aláàfáà kí báwo lẹ ṣe fẹ́ rí dáwà yín lò báwo lẹ ṣe fẹ́ rí kéwú yín lò wọ́n dẹ̀ pè wá sákìyèsí pé kíkálukú náà tún wá iṣẹ́ ìmí tẹ́ni tó bá ti di pé ṣe kéwú òun kò tó pè ní odidi iṣẹ́ àwọn náà bọ́ ṣe wà yẹn bàbá ìmáàmù wọ́n tún ní fáàmù tó pọ̀ rẹpẹtẹ tí wọ́n fi dáko sí tí wọ́n fi gbé nǹkan rẹpẹtẹ bí wọ́n ṣe dàgbà tó wọ́n tún jí lọ fáàmù wọ́n lọ yanjú àwọn kankan láti má lè jẹ ìjẹkújẹ wọ́n á dẹ̀ máa sọ ní gbòógì fún gbogbo ọlọ́mọ kí ó pé àwọn òfẹ́ kẹ́nikẹ́ni jẹ ìjẹkújẹ o sòtọ́ bá wá rí pé àwa gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ tí àdẹ̀ gbọ́ kẹ́niyẹn sọ nǹkan tí ò darí kò yẹ ká ka ẹ̀kan tá a gbọ́ tí ó rí bákan létí wa yẹn sí tí kì bá ipa bá ní nǹkan mìíràn pẹ̀lú ẹni yẹn so ẹni tó ti ń sọ̀sọ́kúsọ gbogbo ìgbà tá a bá jọ bá ìjà kò sáburú mẹ́ o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní man ra'a minkumul munkar falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi wa in lam yastati' fa biqalbihi fa dhalika ad'aful iman ó ní tẹ́ bá rí ẹnikẹ́ni nínú tó bá rí nǹkan tí ó lè ba nǹkan jẹ́ ó ní kó fọwọ́ ẹ̀ yí padà ó ní tí ò bá ní kápá àti fọwọ́ yí padà ìgbìmọ̀ ní ká fọwọ́ yí ká bẹ́ni yẹn wí tó yẹ pé ní táà lè bá wí ní onífà bilisanihi ká fi ahọ́n yí padà pé agáhùnlá kíní ẹ̀bá tún ṣe báyìí táà bá tún wá ní kápá àti sọ̀rọ̀ fún tọ̀hún yẹn onífà biqalbihi oníká dákẹ́ bàbá wa kì í sì ṣe ẹni tí kì í gbàmọ̀ràn ẹwọ ẹgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́rọ̀ ṣẹlẹ̀ ní alẹ́ ìjẹta lánàá lẹ́sẹ̀kẹsẹ̀ náà ti bọ́ social media náà ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ayé torí pé ilẹ̀ Ẹ̀gbá ilẹ̀ tí ò gba kí nǹkan máa bàjẹ́ ni ẹ̀ẹ́dẹ̀ lérí kí wọ́n náà ń da ọ̀rọ̀ ẹ̀sìn rú ẹ̀sìn Islam àti ẹ̀sìn kan jà wọ́n wá sọ pé ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ Abẹ́òkúta náà ti bẹ̀rẹ̀ kò bẹ̀rẹ̀ lábẹ́òkúta ní kò rẹ̀ níbẹ̀rẹ̀ lọ́dọ̀ wa ẹ̀ẹ́dẹ̀ ní pẹ́kọ́ láwọn àfáà kan bára wọn jà kó wá já Abẹ́òkúta kódà tó má ti fẹ́ gbé àwọn aṣáájú wa ní Ẹ̀gbá ẹsẹ̀kẹsẹ̀ làwọn máa pa náà Ẹ̀gbá wọn ò fẹ́rù ẹ̀ lọ́dọ̀ táwọn tó bẹ́ẹ̀ náà ni bàbá ìmáàmù ṣe jẹ́ bàbá wa tí wọ́n wá jẹ́ olóríire àgbà bàbá wa Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdallah Al-Alori lákòótán mo fẹ́ kí gbogbo ayé mọ̀ wípé iṣẹ́ tọ́lọ́ ń rán wọn iṣẹ́ ká so gbogbo nǹkan pọ̀ ní gẹ́gẹ́ bí òṣèlú àná Muhammad sọ pé al-ittihadu quwwa ìfọwọ́sowọ́pọ̀ kí gbogbo wa ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ quwwatun agbára ni so ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn wọ́n ní yẹn da'afun wọ́n ní yẹn ní ọ̀lẹ tí ò ní jẹ́ kíyàn láṣeyọrí lórí dáwà tó bá ń ṣe lọ́mọ ṣàbà ṣàlékún ẹ̀mí gígùn fún wọn gọ́vnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún His Excellency ọmọọba Dàpọ̀ Abíọ́dún wọn láwọn náà ti ṣe àtúnṣe púpọ̀ lórí ọ̀rọ̀ yìí láti jẹta wọn ò dáadáa wa pé àwọn mùsùlùmí ni wọ́n ń ṣe nǹkan kan torí pé àwọn náà gbà pé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ọmọ gbogbo wọn ni gbogbo wọn jẹ́ Olúwa má ṣàbà ṣe dáadáa fún wọn bá a ṣàlékún ẹ̀mí àti wọn tí wọ́n ń tukọ̀ wa ní Ògùn State àti Commissioner of Police ní Ọ̀yọ́ State Olúwa má ṣàbà ṣe dáadáa fáwọn náà Commissioner of Police wa ní Ògùn State náà lọ́wọ́ má ṣàbà ṣe dáadáa fáwọn náà gbogbo ọmọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ lápapọ̀ ẹ jọ̀ọ́ ìmọ̀ràn mi fún wa ní pé ẹ jẹ́ ká mọ bí a ṣe yanjú aáwọ̀ yẹn bí àwọn Ọlọ́run ṣe ń bá wa yanjú ẹ̀ lọ ẹ má jẹ́ ká tún rí ní tí a tún fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ mọ́ bàbá ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ti dá ọba mọ̀ pé aláṣẹ àwọn ni bàbá ọba náà dẹ̀ ti fa ìmáàmù mọ́ra pé ọmọ àwọn ni ẹ má jẹ́ kí nǹkan kan tún lọ lórí ẹ̀mọ́ kọjá wípé ká máa ṣe àtúnṣe gbogbo ilẹ̀ Ẹ̀gbá ọlọ́màjẹ́ ó bàjẹ́ gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́màjẹ́ ó bàjẹ́ Markazu wa ọlọ́màjẹ́ ó bàjẹ́ gbogbo mùsùlùmí lágbàáyé ọlọ́màtọ́ wa bọ̀ mi mufti wa gbogbo ilẹ̀ Yorùbá àwọn náà ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ yìí Fadilatu Sheikh Abdulrazak ọlọ́màṣàbà ṣe dáadáa fáwọn náà àti gbogbo àwọn tí bàbá wa Mudiru gbé dìde pé ó yá ẹ̀bẹ̀rẹ̀ àtúnṣe lórí ẹ̀ láti ìjẹta yẹn ọlọ́màṣà àwọn ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ la hawla wala quwwata illa billahil aliyyil ta'ala ṣéèkìlì lórí ridọ́lá ilẹ̀ gàfúrí máa lè gbófúra ní ìdáwọ́mọ́ wàá mú tọ́rì sórí.
ìyá Sátàrò oníwàásí àgbáyé lẹ ti ń gbọ́ látàárọ̀ àwọn kan tún béèrè nọ́mbà yín o wọ́n ní ìtàn wò lọ́jọ́ sí yẹn pọ́n tó sì nídìí nọ́mbà yín sà àwọn kan ṣẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́ ni. alhamdulilayi nọ́mbà wa náà ni 08035722353 lẹ́ẹ̀kan sí 08035722353 tàbí 08033 ìyẹn ni 3 mẹ́ta 333 11000 000 08033111000 mashallah. ìyá Sátàrò ní ìṣẹ́jú kan ètò Kasinati Sugar kí lè rí síná ẹ ti ní ìrírí ẹ̀ bí ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta. alhamdulilayi rabbil alamin mo ti sọ láàárọ̀ yìí gan nígbà tẹ́yìn ò sí ń bẹ̀ pé Ọlọ́run ló mọ ẹni tó fẹ́ rán iṣẹ́ tọ́lọ́run sì rán Kasinati iṣẹ́ tó ṣe wípé ẹnìkan ò gbọ́dọ̀ sọ wípé ẹnìyẹn ránra ẹ̀ ni ẹni tó bá ránra ẹ̀ kò ní pẹ́ tí ó fi sọ wípé ta ló rán mi níṣẹ́ tí mò ń jẹ́ yìí ẹ gbọ́ mi dáadáa yóò ti pàdé tí ó yóò fi béèrè pé kí ni wọn náà ń jẹ́ iṣẹ́ tí wọ́n rán ẹ sí tàbí kóun náà fẹnu ara ẹ̀ sọ wípé ta ló ti rán mi níṣẹ́ tí mò ń jẹ́ yìí lẹ́gbọ̀n ọgbẹ́ni tọ́lọ́hún wọ̀n rán nìyẹn ìgbẹ́ni tọ́lọ́hún bá rán kò sí tó máa kojú ẹ̀ tọ́lọ́hún ní kọ́ bó ṣe máa gbé máa kọjá nínú ẹ̀ so òjíṣẹ́ Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá dẹ̀ jójíṣẹ́ Ọlọ́run gbogbo tọ́lọ́hún dẹ̀ sọ fún wa kalẹ̀ ní pé òun máa gbé nǹkan tẹ́ni yẹn fẹ́ àti tó ọkàn yẹn kọ̀ pàdé ẹ̀ o ṣùgbọ́n kó máa dúró déédéé gẹ́gẹ́ báwọn tàná ṣe dúró déédéé torí kó lè bá àrùn kọjá nínú ẹ̀ iṣẹ́ tọ́lọ́run rán Kasinati láti lè dùn gbogbo ayé nínú láti lè wá ìdùnnú sínú ayé àwọn èèyàn kan ẹnikẹ́ni tọ́lọ́run bá dájọ́ ìbànújẹ́ fún tó dẹ̀ sọ wípé àwọn èèyàn náà ló máa lò láti lè fi wá ìdùnnú sínú ayé ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe gbé Kasinati kalẹ̀ ọba tó wá gbé Kasinati kalẹ̀ gbogbo àwọn tó máa jẹ́ ní bàbá àgbà kòrí láti ṣe Muhammad Jamiu Ìdísọ́lá gbogbo ìgbà ni wọ́n ń ṣàdúrà Kasinati bàbá ìmáàmù lẹ̀ báyìí náà gbogbo ìgbà ni wọ́n ń ṣàdúrà bàbá wa wàkílù bàbá wa kòrí láti ṣe khalifa tẹlifúlà fún àti gbogbo lẹ́yìn yorùbá Sheikh Muhammad Salisu Alawadi náà gbogbo àni wọ́n ṣàdúrà àwọn tá a jọ mọ wọn yìí náà ò lè má ṣàdúrà ẹ̀ torí pé ntọ́lọ́mbà wa lo Kasinati fún yìí níta ń bẹ lọ́hùn pé kọ́lọ́mbà wa gbé kalẹ̀ nínú ìlú ni tọ́lọ́mbà wa gbé kalẹ̀ nínú ìlú Abẹ́òkúta ó yẹ ká gbárùkù tì í kí gbogbo kálukú náà mọ̀ pé oore Ọlọ́run fi Kasinati ṣe fún wa tó wá bẹ Ọlọ́run fún kọ́lọ́mọṣà máa bá wa kún lọ́wọ́ gbogbo àwọn tó dẹ̀ ń dá sí tó fi ń ṣe é ṣe iná Olúwa máa kún yín lọ́wọ́ Olúwa má jẹ́ kẹ́ ẹ padà sẹ́yìn má jẹ́ ẹ jẹ́ kúrò kẹ́yìn ayé má jọ̀rọ̀ yín ó dàrú má jẹ́ yín náà padà bọ́ sójú agbo àti ìgbọ́rí kan sọ pé àwọn kan tí wọ́n fún Kasinati lówó ẹnìkan náà tí wọ́n sọ pé ẹjọ́ ẹ fóun náà lówó òun ti fún ọ lówó rí o Olúwa má jẹ́ padà bọ́ sójú orí afẹ́fẹ́ pé ẹrìn mi náà lọ́wọ́ má jẹ́ rí wàhálà tápá yóò ní ká ìtápá yín kan máa ká wàhálà ló má jẹ́ rí lórí ọmọ lórí dúkìá yín má jẹ́ pàdé wàhálà àwa náà tá a jẹ́ olólùfẹ́ má jẹ́ torí wa dáwó oúnjẹ má jẹ́ àdúgbò kẹ́nìkan fún àwa náà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.